ọmọ tó wà níyì ó ti kú o. Kẹ̀. Ọmọ tó wà nínú ti kú. Ó ti kú pé orí ẹ̀gán ti ń bàjẹ́. Mo sáré ké pe àwọn tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó súnmọ́ ní area. Ẹ bá mi ṣe lẹ́bàá. Wọ́n ní area nígbàgbọ́ ní faith ní gbogbo ẹ̀ bẹ́ẹ̀. A tún ní ká gbé ìgbésẹ̀ kejì pé ká lọ sí láàbù mi. Pé bóyá àwọn yẹn ni wọ́n ṣe mistake. Bóyá ojú wọn dẹ̀ rí ìrúkúrì ni. Bàtà débi bẹ̀rẹ̀ náà, ìyẹn ní ilẹ̀ wò fún odidi ọ̀sẹ̀ méjì. Ọmọ inú ó ti di. Ọmọ yẹn ti kú sínú for the past 2 weeks. Wọ́n á gbé tí ń bàjẹ́ ó ti jẹ́ mo ní ìjẹ́ òkú a máa. Ṣọ́mọ kíìkì nínú ìyàwó yín ni. Àwọn fílẹ̀ in fact wọ́n tún ṣe exercise kan tó yẹ pé wọ́n fi movement pé ọmọ move wọ́n feel movement pé ọmọ move pé later náà tẹ̀ tó wá sọ pé notí bí a tí omi bá wà bí nǹkan pé ó possible pé ọmọ sì lè máa move bẹ́ẹ̀ àbí nǹkan. Àdìtú lètò ètò làdìtú ètò kan tọ́lọ́run ọba mi yọ́nú sí ẹ máa bá wa ká lọ Àdìtú. Ẹ káàbọ̀ sórí ètò Àdìtú, kí ló gbé yín wá sórí ètò yìí? Ẹ ṣé gan ni sà, mo dúpẹ́ gan. Ṣé rí ohun tó gbé mi wá gangan òun náà ni àwọn ìrírí tí mo ní nínú ìrìn àjò yẹn. Àdẹ́ nínú ìrìn àjò yẹn àṣìṣe kékeré kan ṣẹlẹ̀ tó dẹ̀ mú mi lùzì àkọ́bí ọmọ. Tó jẹ́ pé ta ti ń wo pé tó ti fẹ́ di ayọ̀ tán tó dẹ̀ di pé tó dohun ìbànújẹ́. So lórí àwọn kankan wípé bí mistake kọ̀ọ̀kan téèyàn fojú fò téèyàn ti ẹ̀ nímọ̀ tí ò ní òye ẹ̀ pé ṣé báyìí tó lè dùtì àti bí wá ní tó lè ṣẹlẹ̀ báyìí. So mi dẹ̀ fẹ́ mo rò pé tí n bá ṣe sọ fún àwọn ènìyàn ẹ máa kọ́ ẹ̀kọ́ lára sí nǹkan tèmi kọ́ wọn ò dẹ̀ ní fẹ́ jìn sínú rẹ̀. Bó ló ṣe ṣẹlẹ̀ gan? Ẹ ṣé gan ni olóòtú. Ó ṣẹlẹ̀ bíi pé níbi gbòkè à ń wojú Ọlọ́run fọmọ náà ni. Nínú ìrìn àjò yẹn a rí i pé àkọ́kọ́ ìyàwó mi ó lóyún ọ̀sẹ̀ mẹ́ta a rí i pé ó wálẹ̀. Kí ló ṣẹlẹ̀? A tún tẹ̀síwájú nínú ìrìn àjò náà ó lọ eléyìí dúró 3 months. Kí ló ṣẹlẹ̀? Ó ní miscarriage. Yes sir. So nínú journey yẹn a ṣáà ń fi ìgbàgbọ́ àti ń bá lọ a dẹ̀ tún gba àdúrà. Ṣé rí nígbà míì kò yẹ pé àdúrà ò kì í gbà o. Àdúrà máa ń gbà ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ kankan wà tó yẹ kéèyàn máa ṣe láti fi máa ṣe kíni láti fi máa jẹ ọkọ́lọ́run ká má fi jẹ kó má fi dàbí pé èṣù jèrè lórí ayé wa. Because knowledge is power. And what you don't know, you don't know. Yes. What you don't know, you don't know. Kàtí ọ̀bá mọ̀ ó ṣàgbàyàn. Wàá san ìdíyelé ẹ̀. So ìgbà tó di ilé tó tiẹ̀ wàá dúró tá ò gbà Ọlọ́run ṣeun pé àdúrà ti gbọ́ 8 months. Láti first semester which is 3 months. Oṣù kẹta oṣù kẹfà ìgbà tó ti ń súnmọ́ táyìn ìgbà tó yẹ kẹ́ bímọ so a lọ ya scan ìgbà tá a dẹ̀ ya scan ẹni tó ń ṣiṣẹ́ láàbù ní everything wà òkè water omi odò wà ní level tó dáa ẹ̀jẹ̀ tó gbogbo ẹ̀ ọmọ ń fine pé kò sí problem. So àwa náà dẹ̀ ní ta dẹ̀ jẹ́ ọ̀mọ̀wé nínú chemistry and then ta pass through that we understand some only we view together eléyìí ti di ayọ̀. So ọkàn wa balẹ̀ a relax. So gbà tí a kò lọ fíjì náà kò dé ní. Ìṣòro bá ṣe dé ó kọ̀ di bàtà sùn dé àwọn díà ó kọ̀ ní wọ́n pe kíní ẹ̀ ní show ó ṣe rí àbáyé lọ bá nọ́ọ̀sì wa nígbà
nǹkan bàbá ní kí ló ṣẹlẹ̀ pé kíni àṣẹlẹ̀ ọ̀nà ṣe pé ẹ lọ́ máa palẹ̀ mọ́ pé ohun tá a ti ń retí ó ti dé o òkè ọ̀nà ṣe o adẹ̀ lọ ibi ibẹ̀ wọ́n kàn ní pé kán padà wá wọ́n ti wá padà wá wọ́n ṣe wá ń ṣe àwọn àyẹ̀wò kankan pé kán sùn wọ́n ní kí ló dé ikùn yín ṣe wá rí báyìí dodo yín ṣe lọlẹ̀ báyìí pé ẹ lọ ya scan kẹ́ ẹ padà wá. so ìgbà tá a lọ ya scan tá a débi bẹ̀ tó ń wò rà ẹni tó ṣe àyẹ̀wò yẹn ní arákùnrin ṣé arábìnrin ṣé ẹ̀ notice pé bóyá nǹkan kan ṣẹlẹ̀ lára yín ni pé ṣé ẹ̀ feel anything bílí pé àbí bí ẹ̀rù omi dàlà omi tẹ̀ láìjọ ọmọdé gbéra èyí láì pé ọ̀tọ̀ là gbogbo ara ti dànù tán. omi gàárì kankan ọmọ tó wà níyì ó ti kú o. ọmọ tó wà nínú ó ti kú pé orí ẹ̀gán ti ń bàjẹ́. kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ pé no. Dẹ̀ mo sáré ké pe àwọn tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó súnmọ́ ní area ẹ bá mi ṣe lẹ́bà wọ́n ní area nígbàgbọ́ ní faith ní ìrírí gbogbo ẹ̀ bẹ́ẹ̀. From there a tún ní ká gbé ìgbésẹ̀ kejì pé ká lọ sí láàbù mi pé bóyá àwọn yẹn ni wọ́n ṣe mistake. bí ojú wọn dẹ̀ rí ìrúkúrì ni. Bàtà débi bẹ̀rẹ̀ náà ìyẹn ní kílẹ̀ wò fún odidi ọ̀sẹ̀ méjì ọmọ inú ó ti di ọmọ yẹn ti kú sínú for the past 2 weeks. wọ́n á gbọ́ tí ń bàjẹ́ ó ti jẹ́ wọ́n ní ìdí òkú a máa. sọmọ kíkì nínú ìyàwó yín ni. àwọn filẹ̀ in fact wọ́n tún ṣe exercise kan tó yẹ pé wọ́n fi movement pé ọmọ move wọ́n feel movement pé ọmọ move pé later náà tẹ̀ tó wá sọ pé notí bí a tí omi bá wà àbí nǹkan pé ó possible pé ọmọ sì lè máa move bẹ́ẹ̀ àbí nǹkan bẹ́ẹ̀. Ṣé òkú ẹ wà nínú àlàyé àìní adé kò ní fílẹ̀ kò dẹ̀ ní yé kí nínú. Dá o pé kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí? Àṣà pray àṣe gbogbo ẹ̀ àṣe prayer. Well ó bí fún rẹ̀ ṣùgbọ́n bíbí tó bí náà òkú náà sì ni ọmọ yẹn jẹ́. ọmọ yẹn padà mú wọn. ó mú yes. wọ́n dẹ̀ gbin tán fi bí jáde fúnra wọn. In fact kò lo 5 minutes. tó fi bí ọmọ yẹn. tó fi bí ọmọ yẹn. báyìí wọ́n ti mú sísọ ti mú pẹ̀pẹ́ láti fi là á pé láti fi gbé ọmọ yẹn jáde pé níbi ìṣègùn kò ní lè bí fún rẹ̀. wọ́n dẹ̀ bí ó ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀. ó di oṣù mẹ́jọ gbáko. I'm telling you sir ó ní agbára ọdẹ gbomi jẹ́ ìkọ̀kẹ́ lẹ́ẹ̀kan mo dẹ̀ fi gbogbo ẹ̀sùn fún Ọlọ́run. ṣùgbọ́n lẹ́yìn ẹ̀kọ́ yẹn ètò wa fẹ́ àwa tó wá ń wojú Ọlọ́run fún ìmí bọ́ àìtí mọ nǹkan tó fà á àìtí mọ mistake yẹn mistake tẹ ṣe àìtí mọ tọmọ yẹn tó fi kú kò tí ì yé wa. So nínú ẹ lọ rí wọ́n máa ń pa àwọn kan ní gynecologist. Àwọn yẹn ó dà pé wọ́n mọ̀ nípa ìtumọ̀ àbí níṣe ètò ọmọ bíbí tí nǹkan bá ṣẹlẹ̀ pé ká lọ rí gynecologist fún ẹ̀kọ́ pé ká ṣàlàyé tó ṣẹlẹ̀. Àwọn hospital wo lẹ register sí ìgbà tí ìyàwó yín kọ́kọ́ bímọ yín àmì tó kọ́kọ́ lóyún irú àwọn hospital ṣé ti ìjọba ni àbí ti aládàáni? ìjọba wà ń bẹ a dẹ̀ tún lo ti ará àdúgbò tó yẹ pé ní mímọ̀ pé òkè ń késo tó bá yẹ pé bí a dá minute ní o. ọ̀nà méjì lẹ register sí. ọ̀nà méjì ni a register sí. So lẹ́yìn bá ṣe lọ rí gynecologist àti ṣàlà bá ló ṣẹlẹ̀ pé kí nìkan. Àǹtí first question tó kọ́ béèrè ni pé tí wọ́n ti máa gba information wa. Pé kí ni genotype yín kí ni blood group yín. Ibẹ̀ náà tó wá sọ pé ó negative ni yín. Ṣé ti ní bóyá miscarriage rí? A ní bẹ́ẹ̀ ni bó ṣẹlẹ̀ nígbà. Ṣé wọn béèrè gbogbo àwọn ìbéèrè yìí lọ́wọ́ yín nígbà tẹ́ kọ́kọ́ lọ sí hospital? Rárá sà. At first. Wọn ò béèrè lọ́wọ́ wa. Irú àwọn hospital wo lẹ lọ tó wá jẹ́ pé wọn ò béèrè àwọn question lọ́wọ́ yín? Kọ́ lọ sọ hospital bá lọ register aláboyún sí wọ́n máa ṣe oríṣiríṣi àwọn test. Wọ́n mọ̀
wọ́n béèrè ṣùgbọ́n wọ́n fún wa ní òye tó ipe òkè báyìí o pé ṣé health center lẹ lọ register sí. normal government center kìíní ni kò ń ṣe health center kò ń ṣe health center normal hospital ni. ok ẹ tẹ̀síwájú. normal hospital wọ́n béèrè gbogbo àwọn information yìí lọ́wọ́ wa pé ọ̀gá àti ní 3 months rí àti ní 2 months bóyá iye wọn á fún genotype àti blood group ó negative ní ẹni yìí o and àwa náà gbogbo preparation wa ní pé gẹ́gẹ́ bí ó negative and tí àwọn yẹn náà ń sọ ìyẹn àwọn nurses tó máa attend sí àwọn ìyàwó mi gbà ní ok o tó bá ti bímọ o ẹ máa gba abẹ́rẹ́ kan tó ń jẹ́ Rogan injection. ìtàn mọ̀ nìyẹn ṣùgbọ́n mọ̀ pé àwọn kankan míì ó yẹ àwọn tí nǹkan bá ṣẹlẹ̀. irú àwọn miscarriages tó ṣẹlẹ̀ yẹn. ó yẹ kó tún máa gba injection yẹn náà. exactly tó gba tá a wá pàdé gynecologist ló wá ń ṣàlàyé fún wa. tí ìyàwó mi náà tó wá rí ìwé kan tó jẹ́ pé ó tó wá là lóye ìwé yẹn va tó rí ìdílẹ̀sẹ̀ gan lọ́wọ́ àṣẹ wa ń sọ pé even tó bá ti ṣẹ́yún rí nínú ìrìn àjò whatsoever you may be once you are O negative tó ti dé O negative o gbọ́dọ̀ gba injection yẹn àjẹ́ bẹ́ẹ̀ ó máa ṣe kí ni ó máa ṣe kò fà àti bímọ àti lóyún gan ìyẹn ajẹ́ ìṣòro bó tún wá ní gan ọmọ yẹn kò ní lè ní ó máa tó sí because níyà máa takora wọn so a máa bára wọn jà nínú so ọmọ yẹn dẹ̀ ní náà kò ní lè ní strength tó bá tó stage kan á weak. Yes tó máa rí ló fi máa gbàgbọ́ kan ọmọ kọ̀ dákẹ́ sínú àbí nǹkan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so wọ́n ní táìmù yẹn tí miscarriage yẹn ṣe é gba Rogan àní àgbà báwa dúró pé tá a bá bímọ tán la máa gbà àbí ẹ̀kan tẹ̀ tó wá ní pé ẹ má wọrí bí a tó bá di tó bí a bí 9 months bí yóò lè máa gbà bí different oríṣiríṣi àwọn èèyàn kan mú àmọ̀ràn wá bọ̀ àmọ̀ràn tó ṣe kókó jù náà ni pé tí a bá ti bímọ tán máa fún ìyàwó ní Rogan kí dẹ̀ ní kókó Rogan yìí náà ni pé tó máa ti bímọ tó máa ti ṣe àyẹ̀wò fún ọmọ ìyẹn àyẹ̀wò ẹ̀jẹ̀ máa wo ọmọ yẹn pé ṣé O negative ni àbí O positive tọ́mọ yẹn bá jẹ́ O negative kò ní gba Rogan rárá ó free òun àti ó free so ó lè mú ọyàn yẹ ṣùgbọ́n tó bá ti jẹ́ O positive ọyàn yẹn omi ọyàn yẹn máa jẹ́ poison fún ọmọ yẹn èyí tó dẹ̀ túmọ̀ sí pé ó máa ṣe ìjàmbá fọ́mọ yẹn fún health ọmọ yẹn tó túmọ̀ sí pé wọ́n gbọ́dọ̀ gba injection yẹn kó tó di pọ́n bẹ̀rẹ̀ sí fọ́mọ lọ́yàn. exactly sir ó ẹ̀ẹ́dẹ̀ mọ̀ àwọn tán ṣe ẹ̀bí jáde a máa wó oúnjẹ a máa ké so ọyàn yẹn wọ́n dẹ̀ tètè fún so wọn gbọ́dọ̀ jẹ́ kó pẹ́ kó tó di pé wọ́n fún kó tó di pé wọ́n máa fún lóòótọ́ injection yẹn ó wọ́n ẹlòmí lè máa ro ti pé kíní ó wọ́n pé kíní kan. injection yẹn á tó bẹ́ẹ̀ lọ. ìgbà tí a rà nígbà yẹn it was 80,000 naira. Yes 80,000 naira ni a rà ní ìgbà yẹn. Mo ti rẹ́nu kan tó ní owó gbá wọn ṣe kí ṣùgbọ́n ẹlòmíì ó máa ń sọ ọmọ mi di imbecile. Yes ní O negative yẹn náà. O negative yẹn tó ń bá fún ọmọ ẹ ní. àwọn ẹlòmíì ò kàn tiẹ̀ mọ negative wọn mọ blood group wọn rárá gan. ẹlòmíì ò mọ̀ wọn ò mọ̀ rárá so mo fi sọ pé ìmọ̀ ó jẹ́ ohun tó ṣe pàtàkì gan mo bí ní knowledge is power that is ohun tó bá mọ̀ bó tó bá aṣàgbàyàn tó bá mọ̀ ó bọ́ tó wọ́n yẹn ṣàlàyé bá àwọn ò mọ̀ ok ẹ má wọrí ọ̀nà àbáwá ṣe. so which is pé kí ní ẹ̀gẹ̀gẹ̀ ló ń cause gbogbo kí náà sì pè náà kílẹ̀ náà bẹ́ẹ̀ ṣe ń bímọ tó ń wálẹ̀ bẹ́ẹ̀ sà. kí ni òyìnbó tẹ lò fún lẹ́ẹ̀kan yẹn. miscarriage kí ni ẹ̀gẹ̀gẹ̀ ló ń fa miscarriage yẹn. yes sir òun gangan ni ó ń fa gangan. so which is pé a lot of people tó ń ní miscarriage. yes. láyé òde òní báyìí. bẹ́ẹ̀ sà. ṣó possible kò yẹ pé torí blood group wọn ni wọ́n fi ní àwọn miscarriage àbí nǹkan míì tún wà
tó tún máa ń cause miscarriage. nǹkan míì ní tó lè cause ẹ̀ ó pọ̀ náà ó pọ̀ náà ṣùgbọ́n ẹni tó bá jẹ́ O negative ó gbọ́dọ̀ wà very very careful when it comes to miscarriage àbí mo ṣẹ́yìn má fi ṣeré rárá má fi ọjọ́ ọ̀lẹ ṣeré torí pé kí n tó ṣẹlẹ̀ tí Ọlọ́run tó ṣe kí n tó jẹ́ káwa rí mú jẹ ọ̀pọ̀ ló ti kú tí ò tó yẹ pé àìmọ̀ ní tí ò mọ̀ ló pa because kò ní knowledge kò mọ̀ pé ẹni kò sẹ́ni tó lè là lóye yẹn so ẹlẹ́mọ̀ ọmọ ti kú sínú orí ọ̀fẹ́ ni ẹni tó wọ́n kú sínú ó dẹ̀ ti wà láyé fún because ó ti cause infection. It might cause yes a lot of infection. Yes sínú so ìyẹn gan ó tó kó gbẹ̀mí èèyàn. Adẹ̀tẹ̀ àwọn kan tó ti lọ bẹ́ẹ̀ lé ẹ̀gbọ́n kọ̀ kúkú torí pé kí ni they lack this knowledge. So lórí ìyẹn gan is one and then ẹni tó máa tún fa miscarriage míì ẹlòmíì ò mọ̀ pé òun ti lóyún. Kò mọ̀ pé òun lóyún sí. Kò mọ̀ pé oyún ti wà nú ẹ̀. So ó lè máa ṣiṣẹ́ tó le. Ìyẹn náà lè fà á. Ìmí ìdẹ̀ni yìí náà ó lè kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú bí a fi malaria ló ń ṣe òun ara ń ṣe bá a lọ rọ oògùn tó dẹ̀ rà ó lè ti ṣe kí ó lè ti wà powerful jù fún ọmọ tó wà nú ẹ̀ yẹ pé yẹn náà ṣe kí ni ó lè fa bleeding kó fa miscarriages so oríṣiríṣi iṣẹ́ tẹ rí nǹkan tó bá jẹ́ nǹkan ẹ̀jẹ̀ ó lágbára there are some infections too can cause it yes infection náà máa ń fa miscarriage tó jẹ́ pé ó máa ń ṣe jàǹbá fún ọmọ tó wà nínú ìyẹn lọ́tọ̀ mo fi sọ pé when anything dealing with the blood ó máa ń cause miscarriage so gbogbo àwọn kinní nìyẹn gbọ́dọ̀ ní òye ẹ̀ ìwọ tó o bá mọ̀ àǹfààní tún ni fún ẹ láti fi gbọ́ lẹ́nu mi lónìí yìí kó lè ṣe kí ni wọ́n máa ń pa òwe kan pé kéèyàn ṣáà kó ṣọ́ra mi rántí òwe yẹn ṣùgbọ́n ṣáà wà careful má lọ ìyẹn tó o ti gbọ́ lónìí yìí má tó lọ ṣe kí má tó lọ jì sínú ẹ̀ má tó lọ kó sínú páńpẹ́ kinní yẹn mọ́ mú lò tó o bá lè mú lò fún rẹ bóyá o ò ní O negative ṣùgbọ́n o ní ẹni tó wà ní àyíká rẹ tó jẹ́ kó negative ní tó jẹ́ negative ní ọ̀rẹ́ rẹ ó máa gbọ́n kankan lórí ètò lónìí àbó ṣe kí ó gbọ́ bó ló ṣe fẹ́ ṣé ò ní irú kí ní ṣàánú tètè lọ bẹ́ẹ̀ nìyẹn bóyá òun gan náà bí O negative ni bí ó dẹ̀ ti ní irú rí báyìí bí miscarriage ti ṣẹlẹ̀ ọ̀nà tí ìyàwó yín wá padà bímọ. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó pàpà bímọ. Ọlọ́run ṣeun. Ó pàpà bímọ ó dẹ̀ di ẹ̀rí lónìí. Ṣé láftà àgbà tí wọ́n lò sọmọ yẹn oyún tó ní nẹ́ẹ̀sì náà ló fi bí àbí ṣe. oyún tó ní nẹ́ẹ̀sì náà ló fi bí ṣùgbọ́n àti àánú àti àdúrà because gbàtà tún bí àwọn dókítà ìgbà wo àwọn gan ó tó ṣèjì kan kò fẹ́ yé wọn pé ìgbà wo ni ẹnìkan ní tó bá ti ń wọ bí tọmọ yẹn tó bá ti lè mú oṣù 6 tó bá mú jẹ yí pé ó ti làájá ìpè so after tó bá kọ̀ ti wọ tó bá ti bí bẹ́ẹ̀ yẹn máa fún ìkan ní maybe tó bá ti wà ní 3 months máa fún ní injection program yẹn tó bá ti wà ní bí ẹ̀ẹ̀mejì ló máa gbà ìpè àgbà kan ní bí 6 months àbí 3 months àgbà kan lẹ́yìn ìgbà tó bá bí tán tí wọ́n ṣà ń wá àtàmọ́ ṣùgbọ́n Ọlọ́run ṣà bá wa ṣe gbà tó pé very close to the time of tó fẹ́ bímọ torí time to time checking ni time to time checking ni títí eléyìí pé ó yá scan máa wò ó ń ṣe dáadáa ó wà òkè pẹ̀lú àdúrà pẹ̀lú gbogbo ẹ̀ gbà tó ṣàdí period kan kàndé ṣe rí mo tún rántí nǹkan kan kí ni O negative yìí náà ó tún kọ́ sí high blood pressure. Ó tún máa ń cause high blood pressure. Yes sir. Tó jẹ́ pé BP abẹ́ sí máa kò ní normal. Ó lè wà lẹ́ lónìí kó tó rise lọ́la. Ó lè wà ní gbogbo period ìgbà tó fún wa náà yín yìí. Yes sir. So wọ́n ní nǹkan tó tún fà náà nìyẹn. Pé ó máa ń kọ́ téèyàn bá ti gba rúdà yẹn
ó máa ń kọ́ sí kò kí n jẹ́ kí blood pressure rẹ kó normal kó stable. So with that àjọ maintain at the end of the day ó tó stage náà dọ́tà ẹ̀ ń bẹ̀rù èyí tó ṣẹlẹ̀ lákọ̀ọ́kọ́ kò tún gbọdọ̀ ṣẹlẹ̀ ní ẹlẹ́ẹ̀kejì pé ẹ jẹ́ ká gbọ́n ju èyí tó fẹ́ gbọ́n jù wá lọ pé ẹ jẹ́ ká yọ. So at that time wọ́n dẹ̀ ó ti ṣe pẹ̀pẹ́ ó bẹ́tà gbẹ̀dá bá ní kẹ́ni yìí kó bí fún rẹ̀ ó lè má lọ bí o ó lè má lọ ó dẹ̀ lè ti rẹ ọmọ pé ẹ jẹ́ ká rọra ṣe operation jẹ́jẹ́ ká dẹ̀ rọra ṣe operation lẹ́wà padà ṣe operation yẹn la wá ṣe tọ́nà dẹ̀ ṣe tó wà láyé tó di ọpẹ́ lónìí tó yẹ pé ọmọ yẹn di ọmọ àrídùnnú tí a dẹ̀ ń dúpẹ́ lé lórí lónìí yìí. So ọmọ mélòó ẹ ti bí báyìí? Àkọ́kọ́ tá a sì bí náà ni eléyìí. Ẹ ń ṣètò ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́. Ó ń bọ̀ lọ́nà. Ọlọ́run máa dé. Àmì Jésù àmì ń bọ̀ lọ́nà. So mo dúpẹ́ fún Àdàbà TV láti wá ṣí ìrírí mi fún àwọn ọmọ aráyé because ẹ̀kọ́ kan tún leléyìí o ẹ mú lò àwọn tẹ̀dẹ̀ tí kọ́ náà tẹ́lẹ̀ torí mo mọ̀ pé ètò yìí ó máa ń wáyé dáadáa lóòrèkóòrè ìkànnì tún ti gbọ́ lónìí yìí lẹ́nu mi ẹ jọ̀ọ́ ẹ mú lò ẹ ran àwọn tó bá ó máa ń da kéèyàn wà at the safer side that's just it to be at the safer side kò ń ṣe pé bóyá kìnìún yín tó bá ní o ṣe lọ wo bp ẹ kí ni kò sí nǹkan ṣe láyé john má fi táyé john wé ayé ìsìn la wà ọmọ náà lè ní má fi yẹn ṣe o ṣáàṣì kí ni. kò ṣe nǹkan tí dókítà bá ní kó ṣe ìbí àdìsíbàṣà mo ṣe rò pé títí tẹ̀yìn náà ọ̀rọ̀ tẹ̀yìn náà á di ayọ̀ láìpẹ́ láì jìnnà. ẹ ṣeun tí ẹ wá sórí ètò ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí ẹ̀yin náà ti rí ìrírí àlejò wa tí wọ́n wá sórí ètò lónìí gbogbo àwọn àṣìṣe kọ̀ọ̀kan tí wọ́n ń ṣe tí ọmọ fi bẹ̀rẹ̀ sí ní wálẹ̀ lára ìyàwó wọn tó fi di pé ìyàwó wọn lóyún fún 8 good months tí wọ́n ti ń retí pé àwọn ti fẹ́ bímọ táwọn àwọn dókítà omi ẹgbẹ́ mọ́ wọn wọ́n ní nǹkan tó ń fa ní ẹ pé water level for the past 2 weeks nínú ìyàwó yìí ò dẹ̀ mọ̀ kò dẹ̀ sí nǹkan kan tó ṣe ìyàwó yìí. àtọ̀ tá a ti dán rìn kiri. gbogbo ẹni tẹ́ bá ní O negative ẹ sì lọ rí dókítà o àwọn dókítà tó dúró re tó bá yẹ pé wọ́n ti ní dókítà gidi tálá ti mọ tó ní good orientation tó dẹ̀ ti máa ti orientate yín dáadáa láti lẹ̀ gbogbo àwọn mistakes yẹn ó likely kí ó máa ṣẹlẹ̀. eléyìí máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn tó ń gbọ́ wa lónìí ẹ̀yin tí a bá sì lẹ́nu nǹkan tẹ́lẹ̀ share fídíò yìí fún ẹ bá pín fídíò yìí káàkiri kó kálé kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára àárín jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín lónìí tó tún máa di ọjọ́ mi ọjọ́ rẹ̀ tátún máa wá sí ojú ìwòran yín ẹ ṣeun tẹ́ ń gbọ́ wá Àdìtú lètò ètò náà l'Àdìtú. Àdìtú.